káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. bẹ́ẹ̀ bá rántí dáadáa ẹ rí i pé òní ni àyájọ́ ọjọ́ ìjọba àwa ara wa Democracy Day lélẹ̀ tó túmọ̀ sí wípé a kúrò nínú ìṣèjọba ológun a bọ́ sí eléyìí tí wọ́n ń pè ní alágbádá tá a pè ní the government of people, the government of the people, by the people and for the people. Ìjọba látọwọ́ aráàlú, ìjọba aráàlú látọwọ́ aráàlú fún aráàlú. But unfortunately, it is the government of them, by them and for them. Lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn nìkan wọ́n ń da ara tí wọ́n ń da jẹ. Gbogbo mùsùlùmùsùn ní òṣèlú wọn ti jẹ tán. Wọ́n wá fi wàsàwàsà lẹ̀ fún wa. Gbogbo ẹran tí ń bẹ nínú ọbẹ̀ òṣèlú wọn ti wà jẹ. Àsámì egun ló kù tí wọ́n ní káwọ́ ọmọ kan yín mọ́ káàkiri. Ìsìnkú yín ò ní nísinmi. Mo mọ̀ pé bí ó ti mọ ní ọmọ ọkọ ìyàwó ṣe lọ́dì bí ó ti mọ ní ọmọ akẹ́ndẹ̀dẹ̀ ni ó sì ń bi òkú ìyá ẹ̀ kò ní burúburú kọ́mọ̀kẹ́ nìkan kan mọ́ ni. Òní ni àyájọ́ Democracy Day. Èmi àtẹ̀yìn mọ̀ nínú oṣù yìí kan náà oṣù tó lọ la ṣe Children Day. Àwọn ọmọ tó wà lákòrò àwọn ajínigbé inú ibẹ̀ wọ́n ti ṣe Children Day, inú ibẹ̀ náà ni wọ́n ti ṣe Democracy Day lónìí. Well, ó ní àwa kan tó touch, kì í ṣe pé ó ní àwa kan tó touch, ó touch gbogbo wa gẹ́gẹ́ bí abiyamọ ń pé bóò ló ṣe rí bẹ́ẹ̀. We can't just help the situation. So àwọn kan wá pàtẹ ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́, ìwọ́de wọ́ọ́rọ́wọ́ nílùú Àbújá. Mi ò fẹ́ understand the government dàbí alára, ẹ má bínú ẹ foríjì mi o. Lóòótọ́ àwọn protest kan máa ń bẹ tí wọ́n máa hijack máwọn tó protest lọ́wọ́, ṣùgbọ́n àwọn protest kan ń bẹ tó jẹ́ pé ó ní ìdí pàtàkì, ó sì níṣẹ́ pàtàkì tó yẹ kó jẹ́. Kì í ṣe gbogbo protest ní Nàìjíríà ló yẹ ká máa reject tàbí ká máa ignore. ọmọ yẹn lẹ́sọ̀wò rẹ ti pàtẹ oríṣiríṣi protest ní Nàìjíríà, àtẹlẹ́yìí tó dáa àtẹlẹ́yìí tí ò dáa, ṣùgbọ́n eléyìí tí wọ́n ṣe lónìí èmi fúnra lára mi kí wọn lẹ́yìn, mo sì kí wọn pé wọ́n kú iṣẹ́. Lóòótọ́ nbí protest láti rí ọmọ yẹn lẹ́sọ̀wò rẹ. Haven't said that. Ká dúpẹ́ lọ́wọ́ èyí tó jẹ gúgúrú abọ́ kan. Bọ́ bá rògùtà sí òní gbìyànjú ni yóò gbìyànjú fa. So now wọ́n ń ṣèwọ́de wọn wọ́ọ́rọ́wọ́. Àwọn ọlọ́pàá jáde wọ́n fín tajútajú sí wọn. Ọmọ yẹn lóṣòwò rẹ̀ balẹ̀ dìm, bó tiẹ̀ jẹ́ pé kọ́mẹ́dì ni ẹ̀gbọ́n mi ṣe. So ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, àwọn èèyàn pè fún ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní beach, mọ̀ bọ́yẹ gbọ́.
tí wọ́n bá bán lọ́wọ́ àwọn Fúlàní kan tó wá sí beach sọ yẹ kí wọ́n jẹ́ kán tún wọlé padà wọ́n gbàgbọ́n yẹn lọ́wọ́ wọn kò lẹ̀ o ṣé wọn ó gbé fún ọ̀tán bá ti ń darí lọ padà ni because kò yé èmi ń tèmi o mò ń bọ̀ o. So now àkọlé tó wà lọ́wọ́ àwọn èèyàn ó jẹ́ àkọlé tí gbogbo wa need ó jẹ́ àkọlé tó iṣẹ́ fún tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ó dẹ̀ jẹ́ àkọlé tí kò báàdì rárá lóòótọ́ àwọn kan náà kò sákọlé tí ò bá gbà mú end bad governance ó dìbẹ́ lórí ojú tí kálukú bá fi wò ó bẹ́ẹ̀ bá sọ wípé Tinubu ń gbìyànjú àwọn tí ó kó sòdí ńkọ́ àwọn tó ń jọ ń ṣèjọba ńkọ́ àwọn gómìnà ńkọ́ àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ńkọ́ àwọn tó wà nípìnlẹ̀ ńkọ́. Tinubu rescue his children. Àwọn eléyìí Federation of Informal Workers Organization of Nigeria, poverty, fuels, insecurity, invest in social protection, invest in people, rescue all victims, not just VIPs. Are you telling me bí àwọn àkọlé wọ̀nyí ò ní message to pass across? Lágbára ọlọ́ gbogbo wọn ni, not just VIPs. Bọ́sọ̀ mẹ́lòmíì ló kú o, wọn agéyẹ̀yẹ̀ wọn adákẹ́ o. Wọ́n jí àbúrò Adélábù gbé. Gómìnà rèé kí n lé. Lóòótọ́ gómìnà Ṣèyí Mákindé tí ó gbìyànjú o. Ṣùgbọ́n àti ìgbọ́ positive feedback lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. So ó ń làwọn abiyamọ kan wá jáde fún lónìí. Normally ká níbi tó orílẹ̀-èdè ti dáre. Àwọn ibi tó ti yẹ ká wà proactive, ibi tó yẹ ká wà active àti wà active ń bẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ throughout the federation ló yẹ káwọn èèyàn jáde lónìí. Ṣùgbọ́n bàbá tún sọ bẹ́ẹ̀ hypocrite ni wá. A jẹ́ pé ìkà ni wá. Torí pé ńgbà tí ń ṣẹlẹ̀ lókè ọya ọjọ́ mélòó la fi jáde. Lóòótọ́ a jáde lásìkò tàwọn Chibok. Lóòótọ́ a jáde lásìkò tàwọn ọmọ iléèwé kan tí wọ́n tó pọ̀ tí wọ́n kó. A jáde lásìkò Deborah. Ṣùgbọ́n gbogbo ọmọ tí wọ́n tó ń padà kó àwọn èèyàn tí wọ́n ń jí gbé mélòó ńlá jáde sí again. Ntí gbogbo wa ń sọ ńgbà náà ni wípé òkú tí kìí ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀. A ní gbogbo tó bá dé bá wọn lókè ọya kí wọ́n máa dáràn. Ntọ́ bá dé bá wa nísàlẹ̀ ń bí báwọn náà bá sọ wípé ká máa dáràn á jẹ́ pé wọn ò kọjá àyè wọn ò sì jẹ̀bi. But èròǹgbà mi ni pé ní gbogbo south west ló yẹ ká protest ìṣẹ̀lẹ̀ yìí. So now save school, save future. Schools should be sanctuaries, not crime scenes. No child should fear school. Makinde, where are the children? End insecurity now. Tinubu, rescue the children. Sowore ló gbé stop kidnapping our children ló gbé dání. Mi really dáadáa àwọn èèyàn kan kọ kíní kan no sharia now. Okay, bóyá government should end sharia now. Where are our children? So now, to the best of my understanding, all of them done so well. Àkọ́kọ́ ni láti risk ẹ̀mí wọn pé wọ́n jáde. Gbogbo àwọn tó tú jáde yáyá jáde tán dàgìrìgì káàkiri tí wọ́n ń sáré àsápajúdé káàkiri tán fi tajútajú sí lójú yìí kò sọ ọmọ wọn nínú àwọn tí wọ́n jí gbé o. Ẹ jẹ́ ká máa appreciate àwọn èèyàn tó bá kó ipa kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká máa ní personal hatred, because mò ń rí àwọn mẹ́sẹ̀gì kan, mò ń rí àwọn kọ́mẹ́ǹtì kan táwọn èèyàn fẹ́ máa no. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe é. Lóòótọ́ àwọn tí ọmọ wọn ń bẹ́nu gbó ni wọ́n ní kíní ọ̀hún dùn jù, ní kíní ọ̀hún kálára jù. Pàpà síbẹ̀síbẹ̀ náà èyí fún wa ní positive
positive initiative at least pé àwọn kan ń rò nípa tọmọlàkejì. Gómìnà Ṣèyí Mákindé àwa náà ń béèrè wípé where are our children? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu à ń béèrè lọ́wọ́ yín sà, where are our children? Okay, so now insecurity lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti kọjá bẹ́ẹ̀ o. Tìṣẹ̀lẹ̀ tí bíìchì lélẹ́yìí o, mọ̀ bóyá yìí náà rí o. Sultan Beach Resort, Badagry. We have a serious issue in our hand. We are coming here for amusement. What Advocacy are bringing, see what they are holding. We are coming somewhere for amusement, and you are coming where you have thousands of people coming. Look at this over there. Coming to have fun. I have a serious experience inside where they are pressing the yash and breast of our ladies. Because they have not seen things like this before. We have to thank the security. Kudos to the security men on the gate here. So àwọn tó wà lẹ́nu gate ni wọ́n ń ṣáàjì wọn ló jẹ́ kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára wọn. Then bí àdá oríṣiríṣi. Now lónìí okay, àwọn kan ṣe ìwọ́de lọ́yọ̀ọ́ náà. Àwọn mùsùlùmí, àwọn ẹgbẹ́ ìmáàmù àtàwọn ẹgbẹ́ àfà àwọn náà jáde lónìí nítorí àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé lọ́yọ̀ọ́. Ẹgbẹ́ àwọn ìmáàmù àti àfà bẹ Ọlọ́run lọ́wẹ̀ sí àwọn agbébọn. Ẹgbẹ́ àwọn ìmáàmù àti àwọn àfà nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó àdúrà tó gbóná janjanjan báyìí nítorí àwọn ọmọ iléèwé àti àwọn tíṣà tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fẹ́ kí wọ́n gba ìtúsílẹ̀ kíákíá. Lọ́jọ́ àgùn Sunday yìí ni ìjókòó àdúrà ọ̀hún wáyé ní yídì tí wọ́n ti ń kírun tó wà ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Wọ́n ní ìkórè àdúrà náà kò sẹ̀yìn bí àwọn ọmọ iléèwé àti tíṣà 54 yóò sì mórí bọ́. A ti sọ fún pé àdúrà kọ́ ló gbà. Now eléyìí ní àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ga jù lágbàáyé. Àkọ́kọ́ Islamic State, ìkejì Hamas, ìkẹta Jamaat Nusra al-Islam wal Muslimin, ìkẹrin Al-Shabaab. Muslims are not terrorists but terrorists are Muslims. Sakata paralagba làásìntọ́. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ò jẹ́ kí ẹ gba ẹ̀sìn sódì, ẹ tètè gbé ogun ti àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń pè fún ṣàríà lọ nílẹ̀ Yorùbá. Kò sí ohun tí ọmọ aládé fẹ́ fi òfin ilẹ̀ Lárúbáwá ṣe. Tá a bá gba òfin ilẹ̀ Lárúbáwá láàyè nílẹ̀ wa, a ti sọ ara wa di ẹrú àràbù pátápátá nù. Ogun àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí yìí ti ń tú ìlú mọ́ wa lórí díẹ̀díẹ̀. Tẹ́ ẹ bá torí ẹ̀sìn jẹ́ káwọn Fúlàní agbébọn yìí gba ilẹ̀ wa, gbogbo wa náà láwùjọ jẹ ìyà rẹ̀. Lónìí ni mo bá fọ́nrán kan pàdé níbi tí ọba wa nílùú Ìwó Shehu Abdulrasheed Adéwálé Àkànbí tí wọ́n ti invite àwọn, ṣé a pè wọ́n ń jàǹdùkú àbí a máa pè wọ́n ń jàǹdùkú. Wọ́n invite àwọn Fúlàní. Bàbá yìí pè wọ́n ní ọmọ Ìwó. Ọlọ́mọ Ìwó ni wọ́n torí pé wọ́n bí wọn sí Ìwó, wọ́n bí bàbá wọn sí Ìwó, wọ́n bí àwọn náà sí Ìwó. Ó wá ní kò sí ẹni tí ò kí ń ní ọmọ líle. Ó ń rìfáà sí wọn àsọ ọmọ líle pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ líle
Oh. Tosin. Open phone video yẹn. Video olúwo yẹn. Bá mu wá. Sorry, ẹ má bínú. Kí n play ẹ̀ ló máa dáa. Bá a ṣe ń wọ̀ rẹ̀ ẹ̀rọ káàkiri nù o. Okay. Oh, mo ti close ẹjọ́. Mo wá. Okay. N táwa fi pè yín ẹ̀yin ọmọ wa tí wọ́n sọ wípé ẹ lè díẹ̀ dámi sọmọ wípé jàǹdùkú ni wọ́n ó dẹ̀ invite wọn ó romance wọn kò síbi tí àwọn fẹ́ lé wọn lọ wọ́n ń bá wọn gbé ṣùgbọ́n kí wọ́n má ṣèjàmbá fún ìlú Ìwó ṣé tí wọ́n bá fẹ́ ṣèjàmbá wọ́n wá sọ pé àwọn ó ṣèjàmbá at the end of the day tí jàmbá bá ṣẹlẹ̀ ní Ìwó wọ́n á ní kì í sáwọn Fúlàní táwọn wà ń bẹ̀ wọ́n á láwọn Fúlàní àtọ̀rìn wá ló ṣe nǹkan ìjàmbá sí Ìwó kí ló dé tó ń parẹ́ báyìí ìṣẹ́jú mélòó ló fi ń close kínní náà sáré mu wájọ ìṣẹ́jú mélòó kò sọ̀rọ̀ oh. Ó sì mọ̀ pé ọmọ rẹ̀ ni wọ́n. Àwọn ilé ò burú ju nǹkan mìíràn lọ wọ́n kàn ń wò náà ni pé kí ló ń ṣe máa nìyí. Ọbẹ̀ sọ pé àwọn ọmọ tí ó di àwọn ọmọ tí ó dá gbogbo yín lọmọ tó dá. Bóyá nǹkan kan ń dùn àbí bóyá ebi ń pa àbí bóyá bàbá rẹ̀ ò tọ́jú ẹ̀ tí bàbá rẹ̀ ò bá tọ́jú ẹ̀ sáwà ní ká bá tọ́jú ẹ̀ ní ilẹ̀ Yorùbá bébí bá ń pa sáwà ní ká wá ń jẹ fún un sáwọn ọmọ wa tiwa tẹ́bi ń pa àwọn Fúlàní ló wá ń jẹ fún wọn bí nǹkan bá ń dùn kí ló dé tí ò lọ complain fáwọn tó bí lókè ọya tàbí fáwọn ará ẹ̀ lókè ọya. Gbogbo tí wọn bá ṣe fẹ́ jẹ́ kájọ sọ.
náà yẹn bàbá ẹ̀ sí bàbá ẹ̀ kọ́. aláàjì wọn lè mẹ́lẹ̀ o. ṣùgbọ́n ọmọ kò ní. so òní mo fi sọ pé ẹni tá a máa sọ pé ẹ má ṣe sí ẹ ní mú mẹ́fà tí ẹ ní ṣe bẹ́ẹ̀ tó yẹ kó fi pè é fúnra mo lè jẹ́ kó bá ilé ọ̀dọ́ pè mo lè jẹ́ kí baálé òkè pè mo lè jẹ́ kí ọmọ olóyè àtọmọ bá pè mo lè jẹ́ kó lóye ká sọ pé ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ìfẹ́ mi sí gẹ́gẹ́ bí bàbá wọ́n yẹn lè pè bàbá ẹ̀mí nígbà ẹ̀mí náà bàbá ẹ wo now olúwo ni bàbá àwọn tẹ̀rọ ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun nífẹ̀ẹ́ wọn òun dẹ̀ show love sí wọn no problem kò sí wàhálà ọlọ́run ni ó ṣàánúra nílẹ̀ káàrọ̀ òjíire now eléyìí tó gbé mi wá gangan bẹ̀ pápápá òun náà ní ti wow òun náà ní ti ọ̀rọ̀ ti àwọn ọmọdé tí wọ́n jí kó lọ sínú igbó àti ti protest tó ṣẹlẹ̀ nílùú Àbújá lónìí Ṣòwòrẹ́ ń díbọ́n ni o Ṣòwòrẹ́ ò díbọ́n ni o range tí wọ́n ti yin tajútajú síbi tí Ṣòwòrẹ́ wà distance yìí ò pọ̀ rárá so kí àwọn ọlọ́pàá kí wọ́n máa dá nǹkan sáwọn èèyàn lára and again èmi ò rò pé gbogbo ìgbà náà là ní fààyè gba protest a lè fún wọn ní gbèdéke ok o ibi ilẹ̀ lè dé o ẹ má kọjá bí à ń bọ̀ sí bọ́sí àwọn tó protest wọn ò kọjá ìyá ara wọn wọ́n dúró sójú kan wọ́n dẹ̀ gbé placard wọn sókè wọ́n dẹ̀ ná ní tẹ́lẹ̀ yìí o ní tòní yìí o Ọmọyẹlé Ṣòwòrẹ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé ó gbé placard dání everybody gbé placard dání nǹkan pè ní protest nìyẹn a lè fún wọn gbèdéke àsìkò láàrin wákàtí báyìí sí wákàtí báyìí tẹ́ bá ti ṣe kí kálukú ọ̀dẹ̀ mọ́ lọlé ẹ̀ kì í ṣe gbogbo ìgbà náà ni ká máa fi ìbọn tajútajú ká máa fi lé àwọn tó ń protest ọ̀nà wo la fẹ́ fi fẹ̀hónú wa hàn fún ìjọba ńgbà tá a bá lè protest ní gbogbo ìgbà àwọn tó protest níbàdàn àwọn tó wọ́de níbàdàn kí ló dé tá à yín tajútajú sí wọn torí pé wọ́n lo hijab torí pé wọ́n wọ jàlámíà torí parí pé mùsùlùmí ni wọ́n torí ẹ̀ la ṣe yin tajútajú sí wọn kó mọ́ dàbí ẹni pa ń bẹ́lẹ́sìn kan jà ìṣòro tá a ní lórílẹ̀‐èdè yìí ní tẹ̀sìn tá a fi sí ní tẹ̀sìn tá a ṣe kán ni tá a fi sí lónìí ni mo wo prógrámù brọ́dà mi kí lorúkọ ẹ̀ ta lọ lọ́hùn ó ń sọ̀rọ̀ nípa ètò kan Toríyọmí Hamzat ti ṣe níbi tó ti ń ṣàlàyé fáwọn èèyàn pé wọ́n sọ pé òun ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn Gumi and so on and so forth lóòótọ́ àwọn kankan ń bẹ tá a lè fi bìyàn àwọn kankan ń bẹ tá a lè fi bìyàn bóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ká bára wa sọ mo ní mo fẹ́ ṣe létò lọ́tọ̀ ni bọ̀ mo rí i pé kò ju bí ọ̀rọ̀ kìlọ̀ lọ kò tó nǹkan tá a máa gbàsìkò fún fúnra lára ẹ̀ kò ju bí ọ̀rọ̀ àmọ̀ràn lọ náà nínú àwọn nǹkan kékeré tí mo gbọ́ Toríyọmí Hamzat ti sọ ó ní àwọn ọmọ tó ń kó sọ́dọ̀ ó máa ń sà wọ́n káàkiri níbi táwọn ń gbé òun kọ́ mọ́ṣáláṣí òun kọ́ fellowship now ibi tí ò bá ti wín ní àti mi òun ni pé káníkò sọ wípé ilé ọmọ aláìníyá aláìní bàbá àwo ni fún wọn fààyè gba kí muslim ó kírun bẹ ilé ọmọ aláìníyá aláìní bàbá àwo ni wọn fààyè gba kí muslim ó kírun bẹ ta lọ́lọ́run wá ń sọ wípé ìwọ tó mú ẹ̀sìn mọ́ ni because nílé ọmọ aláìníyá aláìní bàbá kò sí ntọ́kan ẹnìkankan pẹ̀lú religion àwọn ọmọ tí wọ́n gbé síbì kan tí wọn ò rẹ́ni béèrè wọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá àwọn ọmọ tán dọ̀m̀pù síbì kan àwọn ọmọ tí wọ́n rí he ni wọ́n máa ń kó jọ sílé aláìníyá aláìní bàbá
ní tí wọ́n base wọn lé lórí òun náà ni àtijẹ àti mu wọn àti wọṣọ wọn. Ní tí wọ́n base wọn lé lórí ni pé kí wọ́n ní formal education níwọ̀nba. Ó depend lórí bí agbára organization yẹn bá ṣe gbé tó. Bó bá jẹ́ lé ìwé àkọ́bẹ̀rẹ̀ lágbára wọn gbé, because àwọn kan wà tó jẹ́ pé àtijẹ àti mu gan ó nira fún motherless baby home yẹn. Ká tó wá sọ pé wọ́n máa wá wáyè fún ẹni tó fẹ́ kírun àti ẹni tó fẹ́ gbogbo nǹkan kọ́ la máa mú religion wọ̀. Ẹja tèkẹ́ ìsè pẹ̀lú religion lórílẹ̀‐èdè Nàìjíríà. N tó ń ya wá nípa tó ń fa problem kò ju religion lọ. Now n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé torí Yomi Amsat bá wò dáadáa kò yẹ kó sọ̀rọ̀ gba gbogbo bẹ̀ yẹn lọ. Táwọn èèyàn bá pè é ní religion extremist wọn parọ́. Yes, ó túmọ̀ sí pé lóòótọ́ ló gbé ẹ̀sìn Islam lérí ju ẹ̀sìn míì lọ. Ó ti ṣe dáadáa pẹ̀lú pé lọ́dọ̀ mi o wọ́n ń kírun wọ́n ń ṣe lóòótọ́ kékeré nìmọ̀lé tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn kékeré nìgbàgbọ́ tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn. Yorùbá ò kì í sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á ní kékeré nìmọ̀lé tí kọ́ ọmọ rẹ̀ lásọ̀ asọ̀. Sọ̀rọ̀ létà wá yí pé kékeré ni mùsùlùmí tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn. Ọ̀dà ẹ̀kọ́ ẹ̀sìn lónìí ẹ̀kọ́ ẹ̀sìn lọ́la ẹ̀kọ́ ẹ̀sìn lọ́tùnla kí la fi gbìn sínú àwọn ọmọ ọ̀hún, kí ni ń pàtì ẹ̀ lára wọn, kí lèrè tó so jáde lára wọn, kò yé mi o. K'Ọlọ́run ṣàánú wa o, sọ Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ẹja take it easy lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Problem tá à ń bá pò nísìnyí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni. Àwọn èèyàn sọ wípé ìgbésùmọ̀mí jíjìyàn gbé kò mú ọ̀rọ̀ ẹ̀sìn dání, ṣùgbọ́n àwọn tí ń bẹ ẹlẹ́sìn ni wọ́n. Kò sí bá ṣe péré ajátà ní péré kòkò nínú falatimu Fatima wa ní ká apẹmọ́nù láṣẹ nù lásán ni oko ẹmọ́ náà lẹ́mọ́ wà. Ó kọ mùsùlùmí náà ń jẹ́ ẹ̀sìn mùsùlùmí wọ́n ń sìn wọ́n sì láwọn ń jíjẹ ẹ̀sìn mùsùlùmí. Ǹjẹ́ ò láwàá rẹ̀ tí ó jíjẹ ẹ̀sìn kìrìsìtẹ́nì báyìí? K'Ọlọ́run ṣàánú wa. Lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ní tó bá dìtà bá protest kíjọba àpapọ̀ kan try láti accommodate protest, ṣùgbọ́n kan fún ní limitation kan dẹ̀ fún guideline tó bá jẹ́ pé a máa lófin tá a bá fẹ́ protest, because fífẹ̀hónú hàn ara protest ló wà. Bọ́lá Ahmed Tinubu protest rí against Goodluck Jonathan, Atiku Abubakar protest, Peter Obi protest. So kò wá gbọ́dọ̀ dorí akáyín kákàrà ó déégún. Gbogbo eléyìí táwọn ọlọ́pàá ń ṣe yìí bí ẹni pé wọn fẹ́ kàn sọ̀rọ̀ against Bọ́lá Tinubu ni, kàn sọ̀rọ̀ against Bọ́lá Tinubu kò túmọ̀ sí pé Bọ́lá Tinubu ò ní wọlé lẹ́ẹ̀kejì àbí kò ní díje lẹ́ẹ̀kejì. Ọlọ́run ló mọ ẹni tí ó tiẹ̀ wọlé lẹ́ẹ̀kejì, Ọlọ́run ló mọ ẹni tí ó máa díje. But normally gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń protest tí nǹkan bá ṣẹlẹ̀. Bó bá jọmọ tí náà ló wà nínú akóló àwọn ajínigbé láti ẹjọ́ yìí, mo mọ̀ pé ẹ gbé megaphone ẹ làgbo ẹnu jáde. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú o. A kú ìsinmi o, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fún wa o. Àkàndọ̀rà Awíkonko briefly náà ni mo bó ṣe wù mí láti wá nù lórí ọ̀rọ̀ protest yẹn. Nígbà tí mo rí Ọmọyẹlé Sowore tó wà nílẹ̀ ẹlẹ̀ táwọn èèyàn ń fatẹ́gùn lé lórí, èmi ń rí i pé sìn ni. Sorry o Ọmọyẹlé Sowore, bí nǹkan bá ṣe ọ́ ń tòótọ́ Ọlọ́run fún ọ lálàáfíà o, but èmi mọ̀ pé sìn ni, pé ká kàn fi create sìn ni, káwọn èèyàn kàn fi pity ni, ká kàn fi rí sympathy ni, because ni ṣe lẹ̀gbọ́n káwọ́ kan sókè báyìí wọ́n gbé they don shoot Ọmọyẹlé Sowore, they don ṣe kínní kan, Ọmọyẹlé Sowore don faint ní ilé ò faint. Ó ń dẹmọ sáwọn ọlọ́pàá ní iwájú wọn náà ló kú dóṣì tó ti káwọ́ sókè tó sùn lẹ́ẹ̀lẹ́mbẹ̀. Ọlọ́run ṣàánú ẹ. Ọmọyẹlé Sowore ṣé kò ní díje fún ipò president báyìí? Ẹ jẹ́ n pick kíkọ́ọ̀lì yìí kí n tó máa lọ. Hello sir. Ẹ kú iṣẹ́ o. Yes sir, pápápá sir. Pápápá náà mo fẹ́ ṣe. Yes sir. Ní sọ̀rọ̀ tán. Àmín sir. Ṣé rí ti ọ̀rọ̀ owó ṣòwò rẹ̀? Bẹ́ẹ̀ni. Dẹ́mọ́ ni. Èmi náà mọ̀. Content ni. Ṣé rí nígbà tí àwa ń ṣe protest pẹ̀lú Ganifa mi? From Antoni village lọ sí Yaba, àwọn táìṣó láàrin everybody
àwọn ọlọ́pàá máa wà ní both left and right àmọ́ má ṣe lọ sí Yaba ṣòwò rẹ̀ wà ní school gbà yẹn tẹ́ bá wo sí yẹn dáadáa àwọn ọlọ́pàá wọ́n dúró sí line kan bẹ́ẹ̀ni pé wọ́n gbọ́dọ̀ kọjá wọn bẹ́ẹ̀ni ṣòwò rẹ̀ ló kọ́kọ́ force àwọn ọlọ́pàá yẹn láti wọlé ibi tí àwọn ọlọ́pàá yẹn ti yin tear gas nìyẹn gan. tó ti sọ pé no exactly kò ṣe mo rí bí tó ti gbé tẹlifíṣàn tí mò ń wò mo place tẹlifíṣàn kan sí yàrá mi lẹ́pẹ́ Nigeria news nìkan ni máa ń gbọ́ ọmọ wọlé ṣòwò rẹ̀ ó kàn ń demonstrate ni kò ní empty barrel ni that makes sense. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ owó ìṣòwò rẹ̀ ká fi destabilize nǹkan tó wà nílẹ̀. not at all èmi kàn wò pé gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ accommodate protest. yes nǹkan tí mo sọ náà nìyẹn pé ṣé wọ́n ṣe bí Gani Fáyẹ̀mí ṣe ń ṣe protest di ìṣòwò rẹ̀ ṣe ń ṣe protest ṣe bó wà ní school gbà ìṣe bó máa ń join wa àti Fálànà bá ṣe máa gba àwọn ọmọ tó wà ní ìgbèkùn ní kókó kí ni solution. Gọ́ọ̀mẹ̀ntì ní solution lọ́wọ́. yes wọ́n ní solution lọ́wọ́ nǹkan tó jẹ́ kí nǹkan tó mo fẹ́ sọ fún yín nígbà yẹn ní Fálànà sọ yẹn àwọn níbí yìí wọ́n bá fẹ́ mú yàn wọ́n máa yẹn bíi kẹ́míkà síbẹ̀ yẹn àwọn yẹn máa sùn wọ́n á lè gbé ẹni tó fẹ́ gbé. ṣé Nàìjíríà ò ní nǹkan tán lè fi. èèlò náà fẹ́ tarọ́ èèlò náà fẹ́ tarọ́. that is why wọ́n rẹ̀ pé propaganda ní gbogbo news tó wà Nàìjíríà àwọn politicians àwọn tó ń benefit ní owó yìí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. ta náà ló ní news ìbáṣà tó ń ṣe propaganda náà ta ló ní àwọn newspaper yẹn tí ìbáṣà àwọn politician náà. so gbogbo ilé ìtọ́jú nǹkan ẹ̀yìn ẹ bá rí nǹkan tó kò sígbà tá a ní padà sí ẹ̀sìn baba ńlá wa. kọ́lọ́wọ́ sáà mọ̀ sí mọ́. nítorí máa òtítọ́ wà bẹ̀tì ń sìn lóòótọ́. àwọn sì mọ́ o Christianity àti Islamic religion ti gbà lọ́wọ́ o òkè àwọn kan sì ń bọ̀ gùn ṣáà mọ̀ ọjọ́ àjọmọ́ lọ bọ́ bẹ́ẹ̀. sọ fún mi ẹni tó lóòótọ́ tó wà lọ́dọ̀ ẹ̀ tó mọ̀ sọ fún mi. kò sí o. God bless you, sir. Akẹ́nà ọ̀rọ̀ agogo ọgbà ìpè kankan o ẹ jẹ́ ká máa lọ o ǹgbà pè kankan mọ́ o ẹ jẹ́ kí n máa lọ torí Ọlọ́run o ẹ jẹ́ kí n máa lọ torí Ọlọ́run o. Hello daddy. Hello baba. Hello sir. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sir. Yes sir, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àti serious pẹ̀lú security ìlú yìí ni. In a situation táwọn kan máa gbébọn tó máa ní all in the name of cattle rustling náà ṣe gbébọn tó tún máa mú ọ̀bẹ láàrin ìlú tó bá wà ní ugbó tẹ bá ní àwọn. àní wọn lọ bíìsì wọn tún kó àdá dání. nínú fi àdáṣe in the city àti gbọ́n the government is not serious about everybody should stay in their domain. ṣe rí olúwo cash cruise and gbogbo àwọn tó ń gba owó from outside the country tó ń ní tangible iṣẹ́ they are not representing the interest of any company. federal government yẹ kó investigate wọn. ṣe bẹ́ẹ̀ gbọ́ tí lórúkọ ẹlẹ́hàá Imran ẹlẹ́hàá tó ní pé wọn ò gbowó ń bì kankan then àwọn tó ń gba owó tó ń try láti spread sharia ṣé gbogbo nǹkan tí Awólọ́wọ̀ build láti elevate status wa ṣé a fẹ́ tẹ̀kẹ̀ bá kẹ́ mọ̀gbà tí Emir Sanusi ti ń pariwo fáwọn northerners pé nǹkan tẹ̀ ń ṣe yìí máa backfire ẹ̀ jẹ́ káwọn ọmọ yín kàwé ṣèbí wọ́n ní Sanusi kan sọ̀sọ̀ pé he was just making noise. gbogbo wọn ti ń rí nísìnyí. òun ló backfire the same stupidity làwọn ọlọ́pọlọ dúdú kan tán lọ ṣe PhD in Islamic law àbí tán lọ ṣe PhD in Islamic religion tán láwọn ń gbé bọ̀ ṣé orí wọn ò pé ni ṣé wọn mọ implication sharia ẹ wo worldwide anywhere tí sharia bá ti ń reign wọ́n máa ń suppress àwọn èèyàn wọ́n dẹ̀ máa ń pa àwọn èèyàn
they just cut off hands. Ọbẹ̀ mú jalè ó jí búrẹ́dì ẹgbẹ́ ọgbà ẹ̀. Ṣé ẹ fẹ́ kó ṣe iṣẹ́ ni? Yóò máa fọwọ́ kan tó kù tọrọ jẹ káàkiri. Àwa máa di atọrọ bálà my brother ẹ má bínú pọ̀rọ̀ mi pọ̀ jù pàtí mo kéré tí mo rà àwọn tó gé lápá tó ń tọrọ owó. Accident ni máa ń pè o. Accident èmi náà máa ń pè o. I swear before the God I serve. Ohun tí mo ṣe wá ń gbọ́ nípa Sharia law. It's a stupid law. Mo lẹ́nu kó ṣe máa mo làwọn kó ṣe máa gé àwọn èèyàn kan lápá tó jẹ́ pàwọn aláàmọ̀ á bá wọn bọ̀. Ok, ṣé ó ṣẹlẹ̀ ní Yorùbá ẹ wá fẹ́ introduce such a naughty law into Yorùbá land? Ṣé aláìgbà yẹn ṣé kò advance ni? Tó jẹ́ pé ẹgẹ lápá irú alájà ti jàdí wo nìyẹn? Ọlọ́run wo nìyẹn? Àbí kò yé mi. Ọlọ́run. Kí tẹ bá follow procedures gbogbo religion yẹn ẹ rí i pé ìmọ̀yàn kan ni dóbò kátóbìnrin ká enslave àwọn èèyàn. What again is in that religion? Nothing. Jẹ́ máa ní kó pààyàn pé ẹ máa lọ sí àlùjọ náà. Àlùjọ náà for fucking what? Tẹ bá dá àlùjọ náà kì í ṣe pé ẹ lọ máa praise Ọlọ́run. Ó ti tẹ̀ mú láyé ẹ wá lọ máa mú bẹ̀. Òbò tẹ́ ẹ̀ dó láyé ẹ wá continue oko yìí máa lélẹ̀. Is that a religion? Is that moral? Tó bá jẹ́ nǹkan tá a fẹ́ lọ ṣe níwájú Ọlọ́run nìyẹn kéèyàn fẹ́ kó lọ ṣe lọ́run. Kò yé mi o, kéèyàn kú mọ̀ wulẹ̀ lọ. Kéèyàn dúró sáyé. 72 women virginity wọn kò ṣe ń break ẹ̀ ló ń mú return back. Ṣáwọn èèyàn ní tìjú ni ṣáwọn Yorùbá ṣorí wọn. Ṣé wọn ò láròjinlẹ̀ ni? What is religion? Ọ̀run kì í ṣe pé lọ pray. Obìnrin mélòó wọn ti jábàálẹ̀ ẹ̀ tó tún padà wá tó tún padà dí padà. Ọtí tẹ́ ẹ̀ mú láyé. Ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ mú lọ́run. Ọlọ́run yẹn máa gbàgbọ́ sí ẹ̀ wá lọ máa mú níwájú Ọlọ́run. Irú ìṣẹ̀dá wo ni God yẹn because it can never be God kò lè jẹ́ Ọlọ́run. Kò yé mi o. Lédùmarè at all. Kò yé mi o. It can never. Kò yé mi o. And àwọn èèyàn kan wọ́n á gbé dull brain wọn with PhD wọ́n sì máa spread such as naughty religion. Ẹ tẹ̀ kọ́kọ́ ronú kí la fẹ́ lọ ṣe lọ́run. Ń bo lọ́run yẹn gangan wà. À ń lọ dóbò à ń lọ mu. Àná tó bá tiẹ̀ fẹ́ lọ sọ́run kó mọ lọ sọ́run náà o. Ẹ ń bá fẹ́ lọ́run àpáàdì ọ̀dẹ̀ yọ̀ǹda mi jẹ́ ń lọ bẹ̀. Kí ni tiẹ̀ mọ̀wulẹ̀ wàásù fún mi? Ìwọ lọ síbi tó wù ẹ́ yẹn. Wọ́n ní wọ́n ti dá black. Allah ní inú náà lòun rán wọn lọ straight kò dẹ̀ sẹ́ni tó lè bá wọn sọ. Ọ̀hún dá white ọ̀run rere. Tẹ bá wo that stupidity ni àwọn Arabu kì í lè tolerate any black man. Pàápàá. Àyẹ̀ ẹni tó lè tolerate ní láyé. Ní ó wà tolerate yín lọ́run. Togetherness máa wà lọ́run. What a stupid. Sáwọn Arabu ni ó wà jẹ́ lọ́wọ́ ọ̀tún Ọlọ́run ní ọ̀run tí wọ́n jọ mọ́ dájọ́ ni. Àwọn Christian tẹ̀ sọ pé ọ̀run tiwọn a máa praise Ọlọ́run. Ó sà. Yẹ́ ṣiṣẹ́ gbọ́ sí títí. Àbí nà ó wà manageable. Ó wà manageable náà ó ti wà reasonable. Bẹ́ẹ̀ tó ń ta eléyìí. Àwọn áńgẹ́lì ọmọ sí mímọ́. Àwa kankan tó sọ pé àní ìdí àlọ́ bẹ̀ pé a fẹ́ lọ sí ọ̀run àpáàdì bíi táwọn òbèsèrè ó ti mọ̀ ọkọrin láti mọ̀ ìfẹ́ la níkúlápó tí ó gbègbó ńlá dání. Àwọn ìwọ wá tún dé ó ní níwájú Elédùmarè yẹn òbòlẹ́kàn máa ló tàtàtà. Dáàdì ẹ̀ máa lọ dàárọ̀. Yéé dáàdì ò mọ bẹ́ẹ̀ ṣe rí gbà tẹ yọ̀ǹgì òbòlẹ́ máa dó tàtàtà. Yéé Ọlọ́run rere ó ti dọ́ọ̀lù jù àlùjáde ó ti dọ́ọ̀lù jù náà. Ṣé tó máa kírun bẹ́ẹ̀ náà ni àtàfẹ́ lọ́run àgbàdì ẹja lọ o ibẹ̀ yẹn fàájì máa wà oríṣiríṣi ṣìá ló máa kún bẹ̀ àwọn òbèṣèrè ọmọ rápá lámọ̀ ti gbàjọba o ìjọba kíni mo gbàjọba orin mo gbàjọba ìlú ọ̀gbọ́ bí mo ṣe ń jó ọ̀gbọ́ bí mo ṣe ń kọrin ọ̀gbọ́ bí mo ìgbé kíké sóni tẹ̀yẹ lóko àwọn Fẹlá Aníkúlápó abàmì ẹ̀dá dídídídì oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀. Good night, ladies and gentlemen. I love you all. God bless you. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o. God bless you. I love you all. Ire àti àánú Olódùmarè kó wà pẹ̀lú yín
lónìí àti títí ọjọ́ ayé yín gbogbo. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fún Onídèmọdé game show. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ó dàárọ̀ òun ayọ̀ lásùn àdìtójú òǹdójú.